ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Ibẹ̀ níbi tá a wà yìí. Iṣẹ́ kan tún ṣẹlẹ̀ lánàá. Kò tún ṣe lórí àwọn Fúlàní yìí náà. Àwọn Fulani Agbebon Pani. Àwọn náà ni wọ́n tún dẹ̀mí ẹnìkan légbodò. Fulani Agbebon Pani. Àwọn ni wọ́n tún ká Ogbeni Kayode Odunlami ni wọ́n tún ká a mọ́ tí wọ́n sì tún gbẹ̀mí ẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, Ogbeni Kayode Odunlami yìí wọ́n jẹ́ ká mọ̀ pé òun àti ìyàwó àtọmọ wọn ń bọ̀ lọ́nà oko ni. Ó lọ gbìyànjú láti gbé ìyàwó ẹ̀ lọ́nà oko. Àwọn ojú ọ̀nà yìí ni àwọn Fulani Agbebon Pani ni wọ́n ká wọn mọ́, tí wọ́n sì yin ìbọn tí wọ́n fi pa Kayode Odunlami. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lánàá ní Ibara Orile ní ìpínlẹ̀ Ògùn. Àná 19/2/2020. Àmọ́ ní báyìí 2021. Àmọ́ báyìí àwọn ìlú ti gbé ìgbésẹ̀ láti fi ilẹ̀ bo Kayode Odunlami láṣìírí. Ẹni tó ní ọmọ, tó ní aya, táwọn òbí tún wà ń bẹ̀. Òun ni àwọn Fulani Agbebon Pani ni wọ́n tún dẹ̀mí ẹ̀ légbodò. Ó mà ṣe o. Dírè tẹ́ ẹ tún fi rí àwọn èèyàn ń bì yìí. Àmọ́ tó bẹ́ẹ̀ lọ bí ẹni 2 sí 3 ẹ máa gbóhùn wọn. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Nírú àkókò wo ló ṣẹlẹ̀? Àwọn baálẹ̀ wà ń bí ní Ibara Orile. Àwọn ìlú wà ń bí ní Ibara Orile. Ebi ní fẹ́ gbìyànjú láti fi ilẹ̀ bo Kayode Odunlami láṣìírí. Ẹni tí àwọn Fulani Agbebon Pani tí wọ́n tún ṣe ikú pa ní 19/2/2021. Ó mà ṣe o. Ní ọ̀nà 20 oṣù kejì ọdún 2021. Ìdírè kó tó di pé wọ́n fi ilẹ̀ bo olóògbé Kayode Odunlami láṣìírí ni a ṣe wò pé ohun tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lánàá kí gbogbo ẹ̀yin àgbáyé kẹ́ ẹ tún lè tún bá wa rí. Ọṣẹ́ tí àwọn Fulani darandaran yìí, àwọn Fulani Agbebon Pani tí wọ́n ṣe kò kéré. Pàdé ẹni lọ́nà, gbẹ̀mí ẹni, dẹ̀mí ẹni légbodò. Pàdé obìnrin lọ́nà, fi ipá bá wọn lò pọ̀. Ibi tí wọ́n fẹ́ gbé olóògbé sí náà rí Kayode Odunlami. Ibi tó fẹ́ sùn sí rèé. Òun náà ni wọ́n tún pè ní kò sí ìnagijẹ fún Kayode Odunlami. Ẹ jẹ́ ń jẹ́ rí olóògbé náà. Ìyẹn ni tí àwọn Fulani ọ̀hún tán dẹ̀mí ẹ̀ légbodò. Tó dá wọn tí wọ́n tako àṣẹ lọ́jọ́ kìnìún àná, tí wọ́n fi rí parun, tí wọ́n fi rí ìyẹpẹrẹ, tí wọ́n fi rí ojútì ní kíákíá ọlọ́mọba àdúgbàmì ọlá bismillah rahman rahim. Àwa tá a mọ̀ tá a bá fẹ́ kà ẹ bá ń tẹ òdi ọwọ́ ni. Àwa tá ẹ bá fẹ́ ṣàmì náà òdi ọwọ́ báyìí ni ẹ bá ń tẹ. Nítorí tá a ti ṣe àmì tán, a wà fi àtẹ́gùn gbogbo ibi tátẹ́gùn náà wọ́n bá ń dé àyè tí wọ́n bá sá sí. Kódà kan wà ní omi tí ó bá sátẹ́gùn omi ò lè ṣàn. Ní túmọ̀ sí pé Ọlọ́run fi àtẹ́gùn fi ń darí gbogbo nǹkan. Ọlọ́run àbọ̀dà kò tá a fẹ́ kà yìí náà.
ó mú báwọn ẹni ìtànà àwọn yẹn lágbára wọ́n lágídí wọ́n ní ọgbọ́n wọ́n nímọ̀ wọ́n lóye ṣùgbọ́n gbogbo ẹ̀ wọ́n fi takàṣe Ọlọ́run síbẹ̀síbẹ̀ ìparun dé bá wọn gbogbo àwọn tí wọ́n bẹ ń di eléyìí náà Ọlọ́run bá wa pa wọ́n nù bá wa yẹpẹrẹ wọn bá wa dójú tì wọ́n fàṣírí yìí wọ́n hàn ọlá bismillahir rahmanir rahim. Ògbé náà ẹ wo ibi tí ìbọn bà wọlé sí i lára, ẹ wo bí wọ́n ṣe dá ẹ̀mí Kayode Odunlami légbodò. Gbogbo àgbà ńlá ayé kí la tún fi fẹ́ ṣèyí sí, kí la fẹ́ sọ nípa ìṣẹ̀lẹ̀ táwọn Fulani Agbebon Pani tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Kí ni nǹkan tí àwọn ìjọba wa kí ni wọ́n ń ṣe sí i? Ojú wo ni àwọn ìjọba ni wọ́n fi wò ó? Irú ọwọ́ yẹpẹrẹ wo àwọn ìjọba wa ni wọ́n fi mú ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí tó fi wá di wípé àwọn ìjọba wa bẹ̀rẹ̀ sí wò ṣùṣùn tí àwọn Fulani Agbebon Pani tí wọ́n sì ń dẹ̀mí àwọn èèyàn légbodò lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n á ní ìlú tó lọ́ba tó níjòyè, wọ́n á ná burúkú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀. Àmọ́ èyí tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ń kọ́ táwọn ìjọba wa tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wò láì gbé ìgbésẹ̀ akin kankan sí. Èyí tá a máa gbọ́ ni pé wọ́n pe àwọn Agbebon Pani, wọ́n ń bá wọn dúnàádúrà, wọ́n ń bá wọn sọ̀rọ̀, ṣókòwò ni wọ́n ń ṣe ni àbí kí ni ká pè é? Báwọn Agbebon Pani bọ́n bá pààyàn tí wọ́n pa ní ìyẹn àwọn Fulani yìí, ìjọba náà ló máa tún sọ pé àwọn á pè wọ́n, àwọn á bá wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo wọ́n fẹ́ bá wọn sọ? Ṣọ́rọ̀ ló yẹ kí wọ́n máa bá wọn sọ ni kí wọ́n máa dúnàádúrà? Ṣé wọ́n máa gbẹ̀mí àwọn èèyàn míì ni àbí kí la fẹ́ sọ sí i? Ọmọ gbére yìí, ọmọ Kayode Odunlami alias kò sépo tí àwọn Fulani Agbebon Pani wọ́n wá sọ di ọmọ òrukàn tó ń sọ di kò ní bàbá mọ́. Òun náà lẹ́ ń wo ojú ẹ̀ yòówù lẹ́ ń wò yìí tí wọ́n dẹ̀mí bàbá ẹ̀ lábàdì. Kí ni ká sọ sírú eléyìí? Àmọ́ torí pé ọmọ yìí náà àwọn èèyàn sọ pé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àtòun àti bàbá àti màmá ẹ̀ náà wọ́n jọ wà papọ̀ ni. Àjẹ́ wípé ó lè ṣàlàyé díẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ gangan. Ẹ já gbọ́rọ̀ díẹ̀ láti ẹnu ẹ̀. Báwa ṣàlàyé kí ni nǹkan tó ṣẹlẹ̀, báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. A wà ní Ìléwó ní àná. Gbóhùn sókè. À ń dúró de ọ̀kadà. So wọ́n wá gbé èrò wá sí Ìléwó. Ta ló gbèrò wá sí Ìléwó? Ìyẹn dádì mi. Wọ́n wá gbé èrò wá sí Ìléwó. Wọ́n wá rí wọn lọ́wọ́ ní pé ṣé àṣìwá ń Ìléwó pé àti ìlọ ni àwa ni àwọn á ní káwọn máa gbé wa lọ. Bọ́n ṣe ń bọ̀ wọ́n ti débi estate níbi ká tó débi ìyànà Ìléwó yẹn. Bí kan ṣe dúró sẹ́yìn ó yọ. Èwo nìkan tó dúró sẹ́yìn? Àwọn Fulani yẹn ó yọ ìbọn. Làwọn gbogbo wọn bá sọ̀rọ̀ àǹdí wa. A wá sáré bọ́ọ̀lẹ̀ ní orí ọ̀kadà. Bá a ṣe sáré Àwọn wo ló bọ́ọ̀lẹ̀ sọ̀rọ̀ àǹdí? àwọn Fulani yẹn náà ni. Bá a ṣe sáré bọ́ọ̀lẹ̀ yẹn wá rí ìbọn gbà tí mo jáde. Ìyẹn wá lé mi, bó ṣe lé mi tó mú mi báyìí ló wá ní owó wàdà. Wọ́n ní àpò owó kọ̀ọ̀kan dánú ní tí mo bá parọ́ kó máa fi ìbọn ọdún ní orí. Owó wàdà ó wá tú àpò ní ó bá 10,000 ibẹ̀. Ó kó 10,000 àpò ní ó kó lọ́dọ̀ mi. Ló fi lọ sí ọ̀dọ̀ mẹ́mi wípé owó ọwọ́ tí wọ́n dà ló fi ti ọ̀bẹ bọ mẹ́mi ní ara ló fi já bàǹtẹ́. Nígbà bá yá táwọn bọ́ìsì yẹn tó ń bọ̀. Àwọn bọ́ìsì wo? Bọ́ìsì àná Ìléwó yẹn ń bọ̀. Bó ṣe rí wọn báyìí wọ́n ti ẹ̀kọ́ ti ọ̀bẹ bọ dádì mi yẹn. Wọ́n ti ọ̀bẹ bọ̀ wọ́n ní ibi ẹ̀gbẹ́ báyìí ló jáde sí àgbà lọ́wọ́ wá yọ lọ́wọ́ ní àwọn bọ́ìsì yẹn ti mọ̀ kó yọ àwọn tètè máa lọ. Àwọn bọ́ìsì yẹn ṣe wá ń bọ̀. Àwa wá sá wọlé, a sá wọnú igbó. Àwa ṣe bí nínú wọn ni. Àwọn bọ̀ wá ya àwa bọ̀ tàwa ní kọjọ pé nínú wọn kọ́ o. Kọ́mọ̀ tí sáré yin ìbọn. Àwa ní
ọ̀nà bólọ́gbà wá ní ọ̀nà báyìí ni wọ́n gbà lọ́ fi trace wọn lọ àti àwọn bá tiẹ̀ ṣe dé inú Ìbàrà lánàá rárá. àwọn tí wọ́n dá yín lọ́nà gan àwọn èèyàn wo ni wọ́n. àwọn Fúlàní. àwọn Fúlàní. aṣáàwá àwa mi tí ọmọ bá tiẹ̀ ṣe dé Ìbàrà mi àti mẹ́rin aṣáà tiẹ̀ kàn fọ́ pápá bá ṣe wá dé Ìbàrà ni wọ́n á rí nínú àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n á sọ fún wọn ni wọ́n á lọ bá àwọn bọ́ìsì Ìbàrà mẹ́bàá náà pé kọ́ gbà wá o wọ́n ti pa ìyẹn dádì mi sí ọ̀nà ìléwọ́ ń bẹ̀ yẹn o ni gbogbo wọn fi gbé ọ̀kadà lọ́ fi lọ lánàá. tí wọ́n fi bá òkú ẹ̀ níbẹ̀. wọ́n fi bá ilẹ̀ lánàá. òun náà lẹ ti gbọ́ láti ẹnu yìí tó jẹ́ ọmọ olóògbé Kayode Odunlami tí àwọn Fulani Agbebon Pani tí wọ́n dẹ̀mí bàbá ẹ̀ légbodò èyí tó tún ṣẹlẹ̀ lánàá rèé òun nìyí tẹ̀ ń wò yìí. Kayode Odunlami tí gbogbo èèyàn mọ̀ sí kò sépo. àwọn òbí ò mọ̀ pé irú eléyìí máa ṣẹlẹ̀ kò sẹ́ni tó rò ó tì rárá. ìyá àti bàbá ẹ̀ wọ́n mọ̀ pé irú eléyìí máa ṣẹlẹ̀. ìyàwó ò mọ̀ bẹ́ẹ̀ lọ́mọgún ò mọ̀ pé wọ́n máa dẹ́mi bàbá òun légbodò. wọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. orí wo la kọ sí eléyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀nà lọ́ba ẹ̀nà níjòyè ẹ̀nà náwọn olórí. èmi á máa sọ pé olórí méjì ló wà àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí olórí burúkú ló wà kò sólóríire. tó pé olórí méjì tó wà olórí àtolórí burúkú ni àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kò sólóríire olórí burúkú òun la ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tá a fi wọ́n sí ìjọba tí wọ́n wá bẹ̀rẹ̀ sí wò tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì kọ́lọ̀ ń wá gbà wá kọ́lọ̀ ń ṣàánú wa. bàbá tún máa gbọ́ ìpàdé látún gbọ́ pé wọ́n fẹ́ ṣe ìpàdé irú wo ni wọ́n tún ṣe. bàbá máa tún gbọ́ àtúngbọ̀ wọ́n á tún ní wọ́n tún ti fẹ́ ṣì wọ́n tún fẹ́ dìbò míì. ọmọ ọlọ́mọ sì rèé lódùn ránṣẹ́ dé tòrutòru. oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ àmọ́ èyí tó tún ṣẹlẹ̀ lánàá tó tún sì dàbí alára tó jẹ́ tuntun bẹ̀ òun náà ti Ọ̀gbẹ́ni Kayode Odunlami tí wọ́n ṣe ikú pa àwọn Fulani Agbebon Pani. eléyìí ló ṣẹlẹ̀ ní Ibara Orile tá a fi wò ó pé gbogbo àgbáyé pátápátá ẹ bá wa kẹ́dùn ọmọ wa tó lọ ẹ bá wa kẹ́dùn ẹni tiwa náà tó lọ ẹ bá wa kẹ́dùn èèyàn tiwa náà tí àwọn Fulani Agbebon Pani tí wọ́n dẹ̀mí légbodò torí pé ó ti wá di màkànmàkàn báyìí ó ti di kòkàn mí ó ń di jẹ́jẹ́ mo jókòó mi ìwọ tó jókòó jẹ́jẹ́ bó o bá ń sọ pé kò lè kàn mí àbí kò kàn mí tó bá kọ ẹni tó súnmọ́ ọ̀yàn ńkọ́ ó ti kànyàn náà nìyẹn. lọ́jọ́ kan tá a bá tètè gbégbèsè irú eléyìí náà á tún kẹlòmíì. ìdí rèé tá a fi ń gbìyànjú táwa náà tá à ń ké tọ̀tàn. ìjọba ìpínlẹ̀ Ògùn iṣẹ́ wà lọ́wọ́ yín iṣẹ́ kù sọ́wọ́ yín. ìjọba ẹ̀yin olóyè ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà iṣẹ́ wà lọ́wọ́ yín iṣẹ́ kù sọ́wọ́ yín. ẹ̀yin tẹ́ ẹ̀ ń nẹ́yìn ní adarí orílẹ̀‐èdè yìí iṣẹ́ wà lọ́wọ́ yín iṣẹ́ kù sọ́wọ́ yín. ìlú ò fararọ lóòótọ́ gbogbo àwọn èèyàn ló ń bínú àwọn àgbàlagbà lọ́kùnrin wọn ń bínú àwọn àgbàlagbà lóbìnrin wọn ń bínú àwọn ọ̀dọ́ ń bínú gbogbo èwe màjèsín gbogbo wọn pátápátá wọn bínú. àwọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ló lórí ni ẹ bá wa wá nǹkan sí gbogbo rògbòdìyàn èyí tó ń ṣe èyí pàápàá jùlọ táwọn Fulani Agbebon Pani. ìjọba ẹ gbìyànjú ẹ bá wà nǹkan ṣe sí ẹ jẹ́ kí n jẹ́ gbóhùn ẹnìkan ẹ jẹ́ tún jẹ́ gbóhùn ẹnìkan sí tóun náà tó jẹ́ aṣojú àwọn ọ̀dọ́ ní Ibara Orile ẹ jẹ́ gbìyànjú ká tún gbóhùn tọ̀dọ̀ ẹ̀ náà ẹ jẹ́ gbìyànjú ká gbóhùn ẹ̀.
gẹ́gẹ́ bí aṣojú àwọn ọ̀dọ́ ní Ibara Orile kí lẹ lè rí sí kí lẹ lè sọ sí irú ìṣẹ̀lẹ̀. Orúkọ tèmi ni Ṣakiru ọdún. Ó ṣẹlẹ̀ ní pé ìlú akọ̀wà bí báyìí ni wọ́n sáré gbé pé àwọn Fúlàní ti ìmọ̀ pa kò sépo lójúnà lèwó. Kò jẹ́ ṣe pé tí kò ìkọ́ ló máa jẹ́ àkọ́kọ́ lọ́nà lèwó. Kò ń ṣe ẹlẹ́ẹ̀kejì, kò ń ṣe ẹlẹ́ẹ̀kẹta. Oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ owó àwọn Fúlàní ọ̀là bá ńbẹ̀. Ìgbà tá máa débẹ̀ a rí pé wọ́n ti mọ̀ fún dẹ̀ ti kú. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wa lọ sí station láti lọ report. Àwọn ọlọ́pàá dẹ̀ wá bí. Ṣùgbọ́n a tún fi ẹ̀dùn ọkàn wa hàn sí àwọn Fúlàní tó wà ní àdúgbò láti lọ jẹ́ kí wọ́n mọ̀. Ìgbà tá máa débẹ̀ ìbọn náà yìí ìbọn 3 gan la tún gbà lọ́wọ́ wọn lálẹ́ àná tó wà lọ́dọ̀ baálẹ̀. ìyẹn ni pé ẹ tún gbìyànjú àwọn ọ̀dọ́ tún gbìyànjú láti lọ tún sọ fún wọn nǹkan tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni ìṣe náà tún yọ̀bọ̀n sí wa. Bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tó jẹ́ ìbọn 3 gbà lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn Fúlàní yẹn lálẹ́ àná tá a tún kó wá sí ilé baálẹ̀ wọ́n lọ́dọ̀ baálẹ̀ báyìí. Nta rí kò jù bẹ́ẹ̀ lọ kí àwọn ìjọba kọjọ kan gbà wá o ọmọ yìí kí Fúlàní pa wá tó àárín ìgbò ẹjọ́ o ó ti pọ̀ jù o àfẹ́ Fúlàní mọ́ ládùúgbò wa o àfẹ́ Fúlàní mọ́ o àfẹ́ Fúlàní mọ́ o àfẹ́ Fúlàní Ibara Orile o àfẹ́ Fúlàní mọ́ o àtọ́fúnni wọn àfẹ́ Fúlàní mọ́. ti ń gbọ́ yẹn gbogbo ẹ̀ pátápátá ti gbìyànjú tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí Facebook yìí ẹ máa bá mi pín kẹ́ ẹ bá mi ṣe ẹ̀ káàkiri ọṣẹ́ tí àwọn Fúlàní tí wọ́n tún ṣe ní Ibara Orile ní lánàá 19/2/2021 ìyẹn àná ọjọ́ 19 oṣù kejì 2021 tá a wà yìí wọ́n tún ṣọṣẹ́ yìí ni wọ́n ṣe ikú pa Ọgbẹ́ni Kayode Odunlami tí gbogbo èèyàn mọ̀ sí kò sépo. Ẹ ti wá ń gbọ́ báyìí oníkálukú ò lè lọ sóko ẹ̀ gbogbo àwọn àgbẹ̀ pátápátá wọn ò lè lọ sóko. Ẹ bá wa wá ojútùú sílẹ̀ yìí ẹ bá mi pín gbogbo ẹ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ mi o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o aburú ò ní ṣẹlẹ̀ sí wa kò ní kàn wá àmọ́ bí ò ṣe ní kàn wá náà gbogbo wa náà pátápátá agbọ́n lọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí kò ṣeé dágbé ẹ jẹ́ kí gbogbo wa ká ṣojúṣe wa ká gbìyànjú ká wá nǹkan ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí káàkiri. Ibara Orile eléyìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ káàkiri ibi tí àwọn Fúlàní wà wọ́n tí wọ́n gbìyànjú wọn lọ bọ́ Fúlàní láti lọ sọ fún wọn ṣùgbọ́n àwọn Fúlàní yìí tí wọ́n tún yọ sí wọn kí àwa fẹ́ ṣe sí ó mà ga o ṣé gan ni fún ìdarapọ̀ tẹ́ darapọ̀ mi lórí ètò tèmi lásìkò yìí ẹ bá mi pín kẹ́ ẹ bá ṣe ẹ jẹ́ kó délé kó dóko.